hello ṣé ti gbọ́ gbẹ̀gẹ̀dẹ̀ ti gbiná kí ló ṣẹlẹ̀ Nàìjíríà everywhere wàhálà ni o wàhálà yẹn là yanjú látàná o ẹ gbà mí wọ́n ní local government autonomy resign now or face consequences Ọ̀yọ́ AAC to Makinde. The African Action Congress AAC in Oyo State has called for the resignation of Governor Seyi Makinde over his reaction to the judgment of the Supreme Court on the financial autonomy for local governments in the country. Kí ló dé? Kí ló fa wàhálà? Bẹ́ẹ̀ náà ni Governor Makinde ó kàn tigi bojú bàbá Tinubu ni gbogbo wọn. Kí ló dé everywhere catch fire kò tí catch fire dọ́dọ̀ ẹ̀. Etí ọba nílé, etí ọba lóko, dára náà pè bẹ́ẹ̀. Governor Seyi Makinde àti rí pé fẹ́ràn wa nílùú ní Ọ̀yọ́ State ẹ̀ ń jà fúnra yín ni gbogbo títí wa ti bàjẹ́ láàrin ìlú pátápátá gbogbo ọ̀gá tó ń ṣẹlẹ̀ láàrin ìlú ilẹ̀ lè rí láti Ìbàdàn federal government wá sọ pé kẹ́ ẹ dá autonomy wọ́n dá autonomy local government padà ẹ̀ ń fapá jánu pé wọn ò ní sọ fún yín bẹ́ẹ̀ ṣe ṣèlú yín bó lẹ ṣe ń ṣèlú gbogbo àdúgbò tá ń gbé lọkọ̀ lè wọ̀ mọ́ àwọn ẹ bá wa dá local government wa padà tẹ́ bá fẹ́ràn wa ní ìlú tẹ́yìn náà èso lè tó yẹ pé ìlú lẹ́yìn náà ń já fún àǹfààní ìlú lẹ́yìn já fún kò yẹ kó lè bà yín nú jẹ́ tí wọ́n bá san owó allocation àwọn local government ẹ gbà lọ́wọ́ wọn ẹ wà á mọ̀ fún wọn ní táṣẹ́rẹ́ ẹ̀yin lẹ́ẹ̀ máa gbé ẹnjìníà wá láti Ìbàdàn wá s'Ògbómọ̀ṣọ́ láti wá wọn bá wa ṣiṣẹ́ tẹ́ ẹ mọ̀ ẹ dákun ẹ bá wa fi local government ilẹ̀ kí wọ́n máa ṣiṣẹ́ wọn bí local government ṣe wà táwọn ìlú fi wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ nu ẹ lè dọ́yọ̀ state control governor bá a ṣe fẹ́ràn yín tó pẹ̀lú ìgbésẹ̀ tẹ́ fẹ́ máa gbé lórí ọ̀rọ̀ ẹ̀wọ̀n ò lè di state bẹ́ẹ̀ ṣe state yìí ṣe state dáadáa ni gbogbo àdúgbò táwọn èèyàn ń gbé gbogbo títí ojú ọ̀nà ló ti bàjẹ́ tán ìgbésẹ̀ wo lẹ gbélé lórí ẹ gbé ìgbésẹ̀ kankan náà torí bá a fẹ́ràn yín la fẹ́ sọ̀rọ̀ àwọn ibi tó dé yìí ẹ jẹ́ ká mọ agbára àwọn local government chairman wa ẹ̀yin kan local government chairman governor nìyí ẹ mọ̀ ṣiṣẹ́ chairman fún wa owó tó bá fún local government chairman ẹ jẹ́ wọ́n lò ní wọ́n fi tó lù wọ́n sí náà ẹ wà gbowó lọ́wọ́ wọn ẹ wà ìlú ọ̀wà ní da gbogbo àárín ìlú ti bàjẹ́ tán kò sí nánú ìlú gbogbo ibi tọkọ̀ ọmọ ń wọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ làwọn èèyàn lè gbọ́kọ̀ wọ̀ bẹ̀ mọ́ gbogbo títì ló ti bàjẹ́ ládùúgbò ṣé state ni ó ṣe yun ni mélòó lẹ́ ń ṣe project wo lẹ́ni ẹ má jẹ́ káwọn èèyàn bẹ̀rẹ̀ sí ètì PDP o ẹ dá local government chairman padà fáwọn tó jẹ́ chairman local government kì í sẹ́yìn ní local government chairman gbogbo ká máa fi chairman ṣe fìdí ẹ̀ ojúṣu wa ìdí federal government ṣe ń là wá fẹ́ níjọ́ ọmọ rà ní. Kí ló ń ṣẹlẹ̀ yín èèyàn mi kí ló ń ṣẹlẹ̀ everywhere kàn ń ṣe kẹ̀wùkẹ̀wù ni wàhálà tún ti dé o wàhálà dé o ó ti rí fídíò yẹn náà báyìí sìn ẹjọ́ èyí kankan wà tí ò tí ì yé mi nígbà tí Supreme Court tí gbogbo wa la mọ̀ epo ti tó bí ọjọ́ mẹ́ta tí àwọn local government àti state governor tó ti jọ ń fa nífàǹfà a dẹ̀ mọ̀ wípé àwọn state governor wọ́n máa ń ṣe bí ọlọ́run lórí àwọn local government chairman nísìn wọ́n ti gbéra wọn lọ kóòtù wọ́n ti fa at the end of it láti ilé adájọ́ àgbà pátápátá Supreme Court o wọ́n bá gbé wọ́n bá dá ẹjọ́ o wọ́n ní wọ́n ti fún àwọn local government chairman or chairperson ní autonomy ní ìṣèjọba ara ẹni wọ́n ní oore ọ̀fẹ́ láti wà ní abẹ́ governor kí governor kankan kó má ṣe kíni kó má control wọn as a matter of fact gan ní Supreme Court wọ́n padà sọ wípé owó allocation monthly allocation tí wọ́n máa ń fún wọn yà bí 3 ní ìmọ̀ye tó máa jẹ́ ṣá ìgbà yẹn bí yà bí 300 million 500 million anyone ṣá tí wọ́n máa fún wọn monthly ẹyọ wọ́n ní láti sìn wọ́n ní máa san fún àwọn governors mọ́ wọ́n máa láti federal l'Abuja lọ́hùn ilé àṣẹ ilé agbára ní Abuja direct owó wọn wá máa allocate owó wọn monthly allocation wọn wá máa san direct sí àpò local government chairman direct àwọn náà máa gbà kò ń ṣe wípé governor ló máa yọ fún wọn mọ́ so wọ́n yọ̀ǹda gbogbo nǹkan tó lè pa state governor àti local government chairman tá a pa wọ́n pọ̀ àbí anything kó ní kálukú ṣe ìjọba ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ká mọyé èrè tó jẹ ó ti rí àfáà mi yẹn tó sọ̀rọ̀ ó ní ọ̀rọ̀ ti tó sọ báyìí àsìkò ti tó àṣẹ àwọn state governor wà lára àwọn major problem tó gbógun àwọn báwo ni kí tiẹ̀ ṣe sọ state governor Nàìjíríà
wọ́n jẹ́ ìkan lára àwọn gbòógì ìyà tó ń jẹ wá nílẹ̀ Yorùbá, àwọn tó ń gbógun ti ayé ìwà tèmi. Àsìkò ti tó tá máa divert attention sọ́dọ̀ wọn, kì í ṣe ọ̀dọ̀ bàbá Tinubu nìkan. Ṣé rí ìwà burúkú tó wà lọ́wọ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ gómìnà wọn yóò lè níyàn ó lè níyàn ẹ̀ lè rọrùn wa àti rọrùn yín wọ̀ ó máa dọwọ́. Ọlọ́run gan ò lè gbà yín kẹwú ní Ọlọ́run iná ní straight so ṣe ok kò tiẹ̀ wá sí wàhálà báyìí. Governor Makinde gan ti gibo already àti gibo ojú anybody ó kàn ta sí bàbá Tinubu anyhow ni. Mẹ́hàn bàbá Makinde ní màtá ẹ dúró náà. Kí ló dé gan-an? Kí ló dé tí ó ṣe wáyé Governor Makinde nìkan ló múra gangan kankan lórí màtá yìí? Ṣé yìí nìkan ni state governor ni? Torí àti ìgbọ́ kí Èkìtì state governor Oyèbánjí sọ̀rọ̀ wọn àti ìgbìmì tí ìrí tí wọn Ayédatiwa àti ìgbọ́n kankan Jídé Sanwó-Olú ní tẹ̀rọ páwọn èèyàn lè sọ̀rọ̀ tí wọn eléyìí of Ogun state jàre bàbá mi dádì Dàpọ̀ àti ìgbọ́ ọ̀pọ̀lọpọ̀ governors ni wọ́n sọ̀rọ̀. Kí ló dé tó ṣe jẹ́ wípé bàbá Makinde governor Makinde of Oyo state àwọn nìkan ni wọ́n ṣe kíni ìṣàmú nígbà tí ó ṣe yìí nìkan àti wípé gan kí ló dé tó ń dùn yín mi understand yín wò ó jàre ẹ̀yin local government èmi kí yín kú oríire torí àá lè mọ bí tá máa lẹ òkò mọ́ lára yín. Ẹ ti gbọ́ nǹkan tá a fà yẹn sọ tó bá wá fún yín ní monthly allocation. Ṣé mo wí pé àwọn school gbogbo àwọn school tó ti wà dilapidated yẹn gbogbo ẹ̀ iṣẹ́ ọwọ́ yín ni ẹ̀yin lẹ máa ṣe. Gbogbo èmi ní omi wọnú school kò sí ìjókòó fáwọn students kinní kan ibì kan dàwó ibì kan pàánù ibì kan ṣí rúùfù kan ṣí lọ kinní kan tá a bá gbọ́rú ẹ̀ tí yẹn bá yín kì í ṣe yẹn nìkan o. Àwọn títí àdúgbò gbogbo gọ́tà tó kún tó omi ò flow gbogbo ilẹ̀ tó ń dà káàkiri gbogbo iṣẹ́ àwa mọ iṣẹ́ tó yẹ kí ẹ̀yin local government chairman kẹ́ ṣe tó bá wá èyí tó bá bíire kó má ṣe bọ́ ẹ wá bá mi bèrè lọ́wọ́ Governor Makinde kí ló fa wèrè lọ́yàn gangan. Ṣùgbọ́n ọ̀rọ̀ yìí ò nílé wọ̀ o kájá dúró kẹ́kùn dúró ká wá fi ìrù ẹ̀kùn ká fi lájà àbí ká sọ̀pá sílùú ni ẹ má jà tí sọ̀pá sílùú. Wàhálà yẹn la ṣáà yanjú látàárọ̀. Local government autonomy resign now or face consequences. Oyo AAC to Makinde. Ó ní mo kà lẹ́ẹ̀kan the African Action Congress AAC in Oyo State has called for the resignation of Governor Seyi Makinde over his reaction to the judgment of the Supreme Court on the financial autonomy for local government in the country. But Baba Makinde kí ló dé tó ń dùn yín? Ṣé lóòótọ́ ni gbogbo owó tán ni ẹ lọ fi kọ́ school? Wọ́n ní o. Wọ́n ní. The party in a statement on Wednesday signed by its chairman Kayode Babayomi said Governor Makinde's headache is the local government funds. Àṣírí tú o gbẹgẹdẹgbiná. AAC said the governor's worry about local government financial autonomy shows his administration lacks transparency. The statement reads, Makinde's worry about local government financial autonomy shows his administration lacks transparency and is corrupt. Ẹ̀sùn lánàá fi kàn yín. Bàbá ẹnọ́bì mi tọ́ka mú orí online ló wà o. Makinde should resign from office if local government autonomy doesn't align with his corrupt governance style. We in the African Action Congress are not surprised by Makinde's reaction from the day Supreme Court granted local government financial autonomy. It is obvious Makinde's government lacks accountability and transparency in its dealings, which is why you see him ranting all over the media in the past days. Makinde's headache is the local government funds. He knows the grassroots people will begin to demand better governance from their local administrators. Makinde is scared of being exposed, but it is too late for him, which is why he wasted taxpayers' money on organizing a selection process in the last government election. Ohun tí àwọn AAC tí wọ́n sọ ní Ọ̀yọ́ State bẹ́ẹ̀ ni pé kí Governor Makinde o kí wọ́n lọ gbé ìjọba sílẹ̀ kí wọ́n resign kí wọ́n tọwọ́ bọ̀wé pé àwọn ti jókòó jẹ́ ohun ọ̀ṣèjọba àṣẹ gómìnà mọ́ o kí ló dé nítorí wípé wọ́n rántí ariwo tán wá pa látìgbà tí Supreme Court ilé adájọ́ àgbà tí wọ́n ti dá ẹjọ́ pé autonomy o wọ́n ti yọ̀ǹda fún àwọn local government kó máa ṣèjọba ara wọn.
kọ́ má sí ní abẹ́ gọ́fúnà kankan mọ́. Yo kí ló tún wá fa ọ̀pọ̀lọpọ̀ rògbòdìyàn yìí? Jẹ́ kí n tún ṣe àlàyé díẹ̀ fún ẹ̀yin ìyá àti bàbá mi kí ọ̀rọ̀ yìí kó lè yé yín dáadáa. The money meant for local government will now go directly to each local government with democratically elected officials. No more joint accounts. Lákọ̀ọ́kọ́ láti ìsìn lọ monthly allocation owó tí ìjọba àpapọ̀ ní federal l'Abuja tí wọ́n máa ń fún lóṣooṣù fún àwọn local government. So wọ́n ní kí ni o wọ́n ní àwọn governors náà máa ń fún tẹ́lẹ̀tẹ́lẹ̀, nísìn wọ́n ti ní wọ́n fún àwọn governors mọ́. Wọ́n á máa san owó yẹn directly sí àpò local government. Àwọn local government àwọn náà máa gbowó yẹn direct, kò sí pé joint account wọ́n fi account pa governor àti local government tí àwọn governor máa jókòó, gbogbo governor náà máa jókòó lé owó local government. Wọ́n máa ẹmọ nǹkan tó máa wá ṣe, wọn ò wá ní jẹ́ kán ṣe election. Àwọn tó ń fẹ́ káṣírí wọn tún sí wọ́n ti sáré lọ rush ṣe election fún àwọn local government chairman wọn àbí chairperson. Kò sí wàhálà. Ìkejì, the tenure of elected local government officials is now secure as no governors has the power to dissolve elected council officials for whatever reason. Àwọn gómìnà wọn ò ní oore ọ̀fẹ́ láti gbẹ́sẹ̀ lé ẹnikẹ́ni tí ó bá jáwé olúborí fún ipò alága ṣe alága ìbílẹ̀ ni ìyẹn local government, ẹ má bínú, ìyẹn ò yé mi. Local government tó bá ti dìbò fún local government, anybody tó bá ti win, governor ò ní àṣẹ lórí ẹ̀ mọ́, wọn ò ní ipa kankan níbẹ̀. Ṣé mọ̀ pé tẹ́lẹ̀ candidate wọn náà máa ń fi sí candidate wọn náà máa ń fi sí. Ìyẹn ò sí ní inú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Nísìnyí wọ́n dẹ̀ ní wípé àwọn electoral commission bí wọ́n ti ń ṣe election ìdìbò tó ń ṣe agbátẹrù ètò ìdìbò governor àti gbogbo wọn bákan náà láti sìn lọ, àwọn electoral àwọn náà ni àwọn ló máa ṣe agbátẹrù ìdìbò àwọn local government. Kò ń ṣe ní ìdìbò local government ò sí ní abẹ́ governor mọ́. Mo kàn fẹ́ kó mọ̀ alára àwọn nǹkan tó lè máa bí bàbá Makinde nínú, ṣùgbọ́n bá mi bèrè lọ́wọ́ wọn wípé kí ló fa ìbínú nínú gbogbo eléyìí tí rí nǹkan tó ń ná wọn lẹ́gba tó yẹn. Lóòótọ́ rántí ń pọ̀ díẹ̀. LCDAs are not recognized in our constitution, so therefore they are gone. Ó dẹ̀ pa àwọn state governors àwọn ni wọ́n lọ create LCDAs yẹn ní gbogbo constituency, I believe, nítorí àti gbógun ti local government. Anyway wọ́n ti ní LCDAs tí ẹ̀yin governors tẹ́ lọ ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ tẹ́ fòǹkò tẹ́ dá sílẹ̀, wọ́n ní kò sí inú constitution wọn ní Nàìjíríà o, wọ́n ti eradicate ẹ̀. Kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ mọ́. Ó ní wọ́n kọ síbi LCDAs are not recognized in our constitution, so therefore they are gone. If states want LCDAs, then the state will have to finance such LCDAs, not money from federal accounts. Ṣé tí ń gbọ́? Àwọn gómìnà náà lọ dá LCDAs yẹn sílẹ̀, wọ́n wá fẹ́ fi pa local government mọ́lẹ̀. Ṣùgbọ́n nísìnyí Supreme Court ti dájọ́ LCDAs, any governor tó bá sì ní ìdí ẹ̀ ó ní láti wà ní under ẹ̀, ó fúnra lára ẹ̀ ló máa create ẹ̀, kì í ṣe wípé owó tó máa fi funds ẹ̀ owó tó máa fi funds ẹ̀ kì í ṣe owó yẹn láti àpò ìjọba àpapọ̀ federal, òun state ẹ̀ ló create ẹ̀ síbẹ̀, bó ṣe máa fund wọn bẹ̀ apá ẹ̀ abẹ́ ẹ̀ ló wà, kò kan federal mọ́. Ó ní nǹkan tí wọ́n sọ fún wa níbí. If state wants LCDAs, then the state will have to finance such LCDAs, not money from federal account. Ṣé ti rí? Ẹ wá jọ̀ọ́ nítorí Ọlọ́run, pẹ̀lú ìwọ̀nba kékeré tí mo ṣe lálàyé fún yín, ẹ jọ̀ọ́ kí ló wá farantin ti ranting ti bàbá Makinde látìgbà tí wọ́n ti dájọ́ yìí? Bàbá yìí ò sùn o. Ẹ lọ bá mi ṣẹ́ẹ̀kì Governor Makinde of Ọ̀yọ́ state o. Ṣé ó ní nǹkan àṣírí tẹ́ ẹ rò pé àṣírí máa tú ni? Ẹ ti rí èsì báyìí wọ́n ti halẹ̀ mọ́ yín. Ẹ jẹ́ continues. Wọ́n tún continue o. Wọ́n ti ní Makinde headache is the local government fund. Wọ́n lówó local government òun ni headache bàbá Makinde ó wà lára nǹkan tó jẹ́ kí bàbá Makinde máa kanra. Ìwọ tó bá jọ̀rẹ́ wọn ṣọ́ra lẹ́nu ọjọ́ mẹ́ta lára wọn kó má jẹ́ wàá jẹnu ẹ o. Makinde will not cease to frustrate anything that concerns the local government because he knows that is where the bulk of their money comes from. His administration lack accountability and transparency, choosing media packaging and propaganda over good governance.
he should abide by the judgment and follow all due process. Any kangaroo committee at the local government level to deceive the good people of Oyo State will not be tolerated. The people of Oyo State are well aware of the dividends of democracy that are about to happen. If they can hold the elected chairmen and councillors accountable, Makinde should abide by the law and stop interfering with local government funds. Èwo, 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 kí ló dé? Ẹ̀yin náà ẹ wá lọ gbọ́, ẹ jẹ́ ká lọ gbọ́ nǹkan tí bàbá wa Makinde náà táwọn náà sọ, ẹ já lọ gbọ́ wá. Ó ń bọ̀ àwọn la máa ń dẹ̀dẹ̀. I've also read, a lot of sensational headlines, in the newspaper. Oh, the governors, their hands have been broken. This is the best thing that ever happened to Nigeria. It is the best thing after bread and butter. I think this morning I saw Noge saying, "Oh, okay, with this judgment, now there's freedom in the land." Well, let me thank you all, for joining this important consultative meeting. I want us to discuss the decision of the Supreme Court as it concerns financial autonomy, so-called financial autonomy of the local government councils, because I believe a lacuna has been created between that Supreme Court decision and the Constitution of the Federal Republic of Nigeria. I swore to uphold the Constitution, but the law is the law. If the law says, if the law is in conflict, it behoves on us to look for our own homegrown solution that will ensure that we have transparency, we can operate, and our people, because when two elephants are fighting, the grass will suffer.